alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àná tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ tó ti jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kánò ìyẹn Alhaji Abdullahi Ganduje ó mà ti padà sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe gbapò lọ́wọ́ àti ẹni tá fi rọ́pò ẹ̀ tí Ganduje sì ti jẹ́ kó di mọ̀ pé nítòun òun ò jẹ́ báwọn síndì ọ̀tẹ̀, òun ò jẹ́ báwọn síndì àbòsí, ọwọ́ òun rèé funfun lọ́lọ́ tó sì ti kéde àtìlẹ́yìn fún ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí alága tuntun fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún ọ̀jọ̀gbọ́n Nentawe Yelwatda tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. ẹ̀rọ tí wípé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ariwo ńlá sọ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Alhaji Abdullahi Ganduje tó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága àgbà ẹgbẹ́ òṣèlú APC. bẹ́ẹ̀ ló jẹ́ pé nínú lẹ́tà tó kọ láti fi ìwé iṣẹ́ sílẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ wípé òun fẹ́ lọ tọ́jú ìlera òun ìlú jẹ́ kó nǹkan fipò sílẹ̀. ṣùgbọ́n ó ti gbogbo àwọn tó nímọ̀ nípa òṣèlú tó sì mọ̀ nípa òṣèlú dáadáa àtàwọn òwòye ọ̀rọ̀ òṣèlú jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan kan tó ń ṣe ìlera Ganduje nítorí wípé wọ́n fagídí yọ nípò ní kódà wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ìlú kan nípa wípé kí Ganduje kó tètè kọ̀wé fipò sílẹ̀ bí ò bá fẹ́ káwọn yẹ̀yẹ́ kan fagídí gba ipò lọ́wọ́ ẹ̀. eléyìí gan ló sì jẹ́ kí Ganduje kó fipò sílẹ̀ kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá yàn án gẹ́gẹ́ bí alága àjọ tí ó máa rí sí ìṣàkóso àwọn pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí èèyàn Federal Airport Authority of Nigeria FAN. ṣá o lẹ́yìn ìgbà tí Ganduje tó ti lọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yan lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Ganduje ti lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yan alága tuntun tó sì jẹ́ pé mínísítà ọ̀rọ̀ gbáyégbádùn aráàlú ìyẹn ọ̀jọ̀gbọ́n Nentawe Yelwatda iná yàn lọ́jọ́bọ̀ ti ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú èyí tó sì jẹ́ pé Tinubu àti gbogbo ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC iná fòǹtẹ̀lú ní ìlú Àbújá. ṣá o lẹ́yìn ìgbà tí wọ́n ti yan Yelwatda ọ̀rọ̀ Ganduje àti bí yóò ṣe rí lára ẹ̀ ni wọ́n ti fẹ́ lòmíì rọ́pò ẹ̀ ni àwọn èèyàn retí. ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí Ganduje tó fi síta ló ti kí Yelwatda kú oríire. ó ní inú òun dùn fún ìyànsípò ẹ̀, ó ní bí wọ́n ṣe yàn sípò ó ní àpẹẹrẹ pàtàkì ní nítorí pé òun gan ló kájú ẹ̀ òun ló kújú òṣùwọ̀n. Ganduje ní Nentawe Yelwatda yóò ṣe gudugudu méje omi àyà mẹ́fà fún ẹgbẹ́ òṣèlú APC. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé òun gan ni yóò padà kó àwọn délẹ̀ lérí. ó wá bẹ̀ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ àti àwọn olóyè ẹgbẹ́ káàkiri ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà pé ká jọ̀wọ́ ká gbárùkù ti Yelwatda. bẹ́ẹ̀ ló tún gba ọkùnrin náà nímọ̀ràn pé ó rí i pé gbogbo àwọn iṣẹ́ tóun ti ṣe sílẹ̀ ló sì tẹ̀síwájú ẹ̀ kó má ṣe gba gbogbo nǹkan tóun ti ṣe dànù nítorí pé àwọn tóun náà bá níwájú òun ò gba iṣẹ́ wọn dànù ṣùgbọ́n kó gùn lé iṣẹ́ tóun ti ṣe kó gùn lé lórí. bẹ́ẹ̀ lóun wà fún ní gbogbo ìgbà bó bá nílò ìmọ̀ràn àti ìyàtìlẹ́yìn òun ó ní digbí lòun wà fún tóun yóò sì ṣàtìlẹ́yìn fún láti ṣe àṣeyọrí.